bá tó lò ó lẹ sílẹ̀ ní títí lọ́wọ́lọ́wọ́ Koiki ni àwí kàkàkàkàkàkà àwí kòkó lójú ọlọ́rọ̀ ìjọlọ́rọ̀ bá gbọ́ kí lọ́lọ́rọ̀ ó ṣe àwọn kò gbowó ọ̀rọ̀ ń bẹ gbogbo ẹ̀ wà specialist journalist gbogbo Koiki ọmọ Koiki àní bíbí rẹ̀ kò ṣe kóra o wọn lọ́mọ Ìjẹ̀bú o. Spokesperson, special spokesperson to Igboho Òòṣà ó bàbá Dámilọ́lá Ìjẹ̀bú àná rẹ̀ ní ibi rẹ̀ èèmàjú fọwọ́ra o ìwọ lọ́mọ Ìjẹ̀bú o wọ́n bí ẹni Ìjẹ̀bú o ọmọ Koiki wọ́n bí ẹni Ìjẹ̀bú o fowó ló gbà owó lọ́mọ Ìjẹ̀bú o wọ́n lọ́ máa bíjú Ìjẹ̀bú ìfọkọ̀ ẹ̀yà pé iná o ọba alákọ̀ọ́mọ bọ́ọ̀lù ló kọ́ bá láàkọ́ ọmọ ìwé ó yìí sọ pé owó rẹ̀ mi rè o owó rẹ̀ o mi rè o máa bẹ́ẹ̀ o owó lọ fi ṣayé o wà á tẹ̀lé o oyà Ìjẹ̀bú oyà Ìjẹ̀bú oyà Ìjẹ̀bú àgbẹ̀ ẹ̀ níjà o Koiki ayẹlẹ oyà Ìjẹ̀bú àgbẹ̀ ẹ̀ níjà o Àwùjalẹ̀ lòlò Ìjẹ̀bú ọba ta lónìí bàjẹ́ kíkà ìtọ̀ ẹ̀ o mo bàjẹ́ ìdúdú ṣètọ́jú bá mi Adéyẹmọ Sunday tí bá mi yàtọ̀ ọmọ mi Ìgbòho Òòṣà Ọlọ́run ló ní kórìí bẹ́ẹ̀ àwọn tó fẹ́ Ìgbòho ọkọ̀ tí máa fẹ́ àwọn jẹgúdújẹrá tí wọ́n sì ń bú wa o kò sì máa bú wa àwọn ọmọ àlè Yorùbá tó ń bú wa o kò sì máa bú wa àwọn àtọ̀húnrìnwá tí wọ́n kọ́ wọn kò sì máa kọ́ wọn wọ́n lẹ́ni táyé ẹ̀ bá sì bàjẹ́ àtúnà àwọn ẹni ikú ẹ̀ ní táyé ẹ̀ bá sì bàjẹ́ àtúnà àwọn ẹni ikú ẹ̀ ní Ìgbòho Òòṣà ẹni táyé ẹ̀ bá sì bàjẹ́ àtúnà àwọn ẹni ikú ẹ̀ ní ló ní kí wá mórí wá mi ò dáwọ́ lọ́wọ́ ẹgbẹ́ lòsì o.